Ṣé rí, mo fẹ́ kọ́ wa ní kankan lónìí. Fídíò tí mo fẹ́ ṣe yìí, mo ti ṣe tẹ́lẹ̀ nínú àwọn àkáǹtì mi kan tán bá ń bọ̀. Mo wò pé ó máa dáa kí n tó fi àṣírí hàn fún ẹ̀yin new followers mi. Tẹ́lẹ̀ lọ́jọ́ tí ẹ bá ti ní lálàá pé ẹ jẹun lójú oorun, gbogbo alámọ̀ pé kì í ṣe àpẹẹrẹ gidi, àpẹẹrẹ burúkú ni. Tàbí yálà bí bóyá bí ẹ notice pé bóyá ẹ mọ̀ fún ara yín pé ẹ ní ọfà nínú àgọ́ ara yín. Nǹkan tí ẹ máa ṣe wọ́n fi hàn yín lónìí, most especially tẹ́ bá ti jẹun lójú oorun, ọfà nìyẹn directly. So kí lẹ máa ṣe ní situation báyìí? Ẹ wá ewúro tó bá ti gbó bí eléyìí, ẹ wá ewúro. Ẹ máa need epo pupa, palm oil, ẹ máa need ẹ̀. Ẹ dẹ̀ máa nílò àgbọn náà. Kì í ṣe àgbọn gangan la fẹ́ lò, ṣùgbọ́n omi inú ẹ̀ la máa lò. Now nǹkan tí ẹ máa ṣe ni pé ẹ máa já ewúro yìí, ẹ máa já mẹ́sàn-án. Ẹ máa já mẹ́sàn-án báyìí. Ṣé rí gbogbo fídíò tí mo bá máa ń ṣe, I like practicalizing it fáwọn èèyàn. Because most time mi kì í ráyè dáhùn gbogbo question 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ọ̀kan, 9. Ẹ máa já mẹ́sàn-án. Tẹ́ bá ti wá já mẹ́sàn-án yẹn tán, tẹ́ bá ti já ewúro mẹ́sàn-án yẹn tán, ẹ wá ike kan, ẹ kù sínú ẹ̀ báyìí. Then kẹ́ wá mú àgbọn. Ẹ má rẹ̀ kí mo ní omi inú àgbọn yẹn la fẹ́ lò. Omi inú ẹ̀ ẹ dà sórí ewúro yẹn báyìí. Lẹ́yìn yẹn, kẹ́ wá mú epo pupa. Ẹ kán díẹ̀, bóyá bí spoon 3, but èmi ti mọ measurement tí mo fẹ́ lò. Ẹ kán sórí ẹ̀. Ẹ máa wá gbó. Ẹ máa gbó ewúro yẹn. Fídíò yìí lè gùn díẹ̀, ṣùgbọ́n tẹ́ bá farabalẹ̀, tẹ́ bá wò dópin, ó máa ṣe é láǹfààní. Kẹ́ farabalẹ̀ kẹ́ wò dé. Lẹ́yìn ìgbà tí ẹ bá ti gbó tán, bó ṣe máa rí lélẹ̀, ẹ máa wá mú strainer. Ẹ mú strainer báyìí. Kẹ́ yọ jáde. Kẹ́ yọ jáde bí eléyìí báyìí. So irú èèyàn tó ní ọfà yẹn, tàbí tó jẹun lójú oorun, tàbí àìsàn ìmọ̀dí, ẹ má gbàgbé pé mo ti ṣe fídíò kan náà rí nípa ti akọ òkúta, but notwithstanding, nǹkan tí ò bá ṣiṣẹ́ fún yín, ó lè ṣe lára ẹlòmíì. So you can always try. So nǹkan tí ẹ máa gẹ́tì lélẹ̀ nínú ẹ̀ báyìí. So ẹ máa fún ẹnìyẹn, kẹ́ni ẹ máa mú ní half cup. Ẹ lè ṣe sínú 5 litre tàbí 2 litre. Kẹ́ni ẹ máa mú ní half cup láàárọ̀ àti ní alẹ́. Ọfà yẹn máa kúrò lára ẹ̀. Bóyá ènìyàn ńlá láìpẹ́ oúnjẹ lójú oorun ni o, wọ́n fún nǹkan máa ní káàkiri inú ara ẹ̀ ni o, ó máa ṣiṣẹ́ fún un. Yàtọ̀ sí ìyẹn, tí ṣẹ́rí combination ewúro, omi àgbọn àti pupa ẹ̀, fún àwọn tó bá fẹ́ detox ara, àti tó fẹ́ fọ inú ìdọ̀tí inú ara, ó dáa fún láti detox ara náà. Ó dẹ̀ ṣiṣẹ́ oríṣiríṣi náà yàtọ̀ sí the spiritual aspect tó wà fún. So ẹ máa fún èèyàn bẹ́ẹ̀ ní half cup bí mo ṣe ṣàlàyé fún yín. Ó likely kẹ́ni yẹn kó bì, because mo ti ṣiṣẹ́ ìfẹ́ ni èèyàn bóyá bí 3 sí 4 lọ pé nígbà tí wọ́n lò tán, wọ́n bí àwọn kankan jáde, wọ́n bì. Ó dẹ̀ likely kẹ́ ẹ lò ó rẹ̀yìn láti inú wá. Ó ń ṣiṣẹ́ nìyẹn. So kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin tèmi. Ẹ ṣé púpọ̀.